Bible scholars ẹ máa dá mi. Kí ni ìpapọ̀ olóòṣà pẹ̀lú pastor? Kí ni ìpapọ̀ olóòṣà pẹ̀lú prophetess? Tí o máa ṣe olè àtọ́jú kòkòrò, wọ́n ní tẹ́lẹ̀ bí i get in here. Ọ̀rọ̀ náà kọ́ ẹ̀. Àgbà tó ti fọ bálẹ̀ sí, ó máa pọ̀ dípọ̀ bí ògì tútù ni. Ó máa pọ̀ dípọ̀ nínú bíbù bí ògì tútù ni. Ó máa pọ̀ dípọ̀ bí ògì tútù ni. Àbíkọ́ yẹn, ìgbà tí olórí wúrà ọ̀la lọ, wọ́n pe kábíyèsí. Wọ́n sọ pé kábíyèsí, nǹkan tó ṣàfọ́ǹdọ̀ sí, òun ló máa ṣẹlẹ̀ yìí. Mọ́mí mi Bọ́lá jókòó, thank you for the 200 stars, God bless you ma. Wọ́n ní nǹkan tó máa sọ́ǹdọ̀ sí ló máa ṣẹlẹ̀ yìí. Àníkẹ́sẹ́ gbogbo àwọn èèyàn ipò, kábíyèsí ló wò ṣe sẹ́ẹ̀. Ṣé ọ̀sán tó bí mi nú fún ọ̀la yẹn? Búrọ̀lá, cut me and uncut me lẹ́yìn. O ò lè kọ́kọ́ bí ẹ sílé mọ́tò bá padà sílé àfin. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Kóòtù ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn. Bó ṣe máa wà nìyẹn. Bí a tó bá lọ fún òyìnbó bí Búrọ̀lá, o lè kọ́kọ́. Ṣé ẹ gbọ́ mi? Búrọ̀lá, ó lọ. Ìgbà tí lédè yìí tó dé àfin, olórí tẹ́dí bíi àyè prophetess. Ó rí pé àwọn ìyàwó kan gbé àfin. Yeah, Wúrà is married to a white person. Yes. And remember, Wúrà ò tí ì bímọ. Wúrà ò tí ì bímọ. Eléyìí ti bímọ. Aláwọ̀ tó single girl ò tí ì rọ́kọ. Ẹ jẹ́ àmà sọ̀rọ̀ wa lọ. Ìgbà tí prophetess Naomi tó dé àfin, ó rí pé ìyàwó pọ̀ mẹ́ẹ̀. Ó ní ṣé gbogbo nǹkan tó máa fi fèsì rẹ̀. Ó ṣàforítì, ó ń forítì. Before God and man, mi mọ̀ pé tó ṣẹlẹ̀ láàrin wọn. A kàn rí update ìjọ yẹn ni. Ó wọ update pé òun ò ṣe mọ́. Òun ti kó lọ. Mo ní ta ni adviser ọmọ yìí? Ta ló ń sọ̀rọ̀ fún ọmọ yìí? Ta ni ò jẹ́ kọ́mọ ìgbélé ọkọ? Kí ló dé tí Wúrà tí prophetess tó fi fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ pastor Tíbẹ̀tọ̀ dádì mi? Kí ló tó fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ wọn kó ṣe mọ́ òun lára? Am I communicating? If I'm communicating, show some love. Ẹ bá mi show love sẹ́. Ó dàbí ẹ fún mi star. Ẹ show love ẹ bá tiẹ̀ fún mi star. Mo ní kí ló dé tí ọmọ ìfẹ́ kí èpè ìdílé kó ṣe mọ́ lára? Kò sẹ́ tó lè bọ́ta nulẹ̀ o. Kò sẹ́ tó ní kókó onúlé o. Ọwọ́ rẹ̀ èdè yẹn dẹ̀ dí. Àwọn sáì chicken tó wà ta èdè yẹn dẹ̀ dí. Wọ́n dẹ̀ gbẹ báyìí kó dẹ̀ fọwọ́ rẹ̀ kó ẹ̀wù ẹ̀ kó dẹ̀ kó bọ́ta. Ọba máa bínú. Ọ̀dájà máa bínú. Ó ní wọ́n ti sọ pé kí n ṣe láti bẹ̀rẹ̀. Mo ò ṣe. Prophetess, let me shock you today. The fact that you are being honored. The fact that pé ọba monarch kò ń ṣe just ọba kò ń ṣàwọn baálẹ̀ o. Mi ìsọ̀rọ̀ àwọn baálẹ̀ o. Àwọn baálẹ̀ ìlú kéréje àwọn wèrè baálẹ̀ àwọn baálẹ̀ wèrè tó kókí social media sí. Bẹ́ẹ̀ pé owó gbogbo àwọn tó gbé ní diaspora àwọn ọmọbìnrin diaspora ní target wọn. Àwọn lórí burúkú baálẹ̀ tó pẹ̀lú àwọn lọ́ba. Àwọn ló kórè Facebook àti Instagram sí. Mi ìsọ̀rọ̀ àwọn yẹn o. Mi ìsọ̀rọ̀ àwọn baálẹ̀ tó pé tó bá ti gbèsù lọ fún wọn. Tó bá ti sọ̀ṣàkọ́lẹ̀ wọn tí ì jẹun o. Mo ń sọ̀rọ̀ òdìndí ọba aládé. Number 1 monarch. Am I communicating? Ìyẹn lásán kò sí nǹkan tó ń fi kíní kan ṣe. Orí bíbẹ́ ló máa ń fi yìí ṣe. Ọba ní àwọn concubines, ọba ní àwọn ìyàwó. Ṣùgbọ́n fi ẹ́ ṣe number 1. Ó fi ẹ́ ṣe ceremonial wife. Ipe kò sí báwo ṣe lè níyàwó púpọ̀ tó. Àbí kò yẹ? Ìwọ lòun ṣì máa mú jáde. Ìwọ ló máa jẹ́ number 1. The fact pé Ashley bó tẹ̀jẹ́ pé yẹ ti rọra ìpín aláyà gbígbẹ́. Ló ti rọra ìpín wọ́n tó ti pẹ́ tó ti ń sin ọba bọ̀. Wọ́n máa fi ṣèyàwó ẹ̀yìn màá lọ fi sí. Wọ́n gbé ẹ lórí gbogbo wọn. Ìwọ màá lọ fi wọn. Wọ́n ní ìwọ ló kàn. Ẹgbẹ́ kìíní ìwá prophetess Naomi ló kàn. Ẹgbẹ́ kìíní ìwá prophetess Naomi ló kàn. Wàá mú bọ́ǹbọ̀, wàá mú fake bọ́ǹbọ̀ títí olùbíta kàkà tí òkìta. Àwọn ọmọ ẹ̀ fi páàdì díẹ̀. Àwọn máa mú díẹ̀ wàá gbé sí kámẹ́rà. Àwọn máa pòpọ̀ bí òkì tútù. Àwọn máa pòpọ̀ bí òkì tútù. Olóyìnbó sọnù. Am I communicating? Ó wá fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ Wòlíì Tíbẹ̀tọ̀. Daddy mi ni Wòlíì Tíbẹ̀tọ̀. My lovely daddy. Ó wá fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ wọn ṣe mọ́ ẹ lára. Ó wá kó ẹrù ẹ. Ó wá kó kúrò nílé. Ó wá fún wa lọ update. Ọba tún bẹ́ẹ̀. Ọba tún sọ pé jọ. Àwọn ọ̀tá wọ́n tún parọ́. Àwọn akọ́dà parọ́. Àwọn akọ́dà bọ́tà wọ́n parọ́. Kò rí bẹ́ẹ̀ o. Wọ́n bá ṣe wọ́n já. Àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ó tún bọ́tà wọ́n tún parọ́. Wọ́n tún parọ́ pé ó ti padà wá sílé. Ó tún update ta ló kúrò fún ẹ tó ní tọ́pù ìṣòro. Ìwọ náà dà. Kàtì catastrophe. Ó tún bọ́tà tún update. Ìwọ ò sí mi kankan o. Inú ilé tiẹ̀ ni wọ́n wà o. Ṣé kí n sọ fún ẹ Naomi? Ijó sọ ni ló ń jó yẹn. Ẹkún ló ń sun. Ó kàn fi jó gbélé. Inú ẹ̀ ò dùn. Because opportunity to ní o ti lose it and you can never get it back. Forget it. Mo aláṣẹ ni mo dáná bá. Padà sínú ilé àti. Tó o máa gòtẹ́ ní kọ́kọ́, gòtà dé ní kágò. Àwa ò láyé lọ abẹ́ bẹ̀bẹ̀. Voice Aunty Bukky Jesse ni ẹ. Amọ̀fọ́ ìbéèrè kan. Ṣé nǹkan tí ẹ̀yin tẹ̀ ń jáde tẹ̀ ń relate nǹkan tó ṣẹlẹ̀
nìbàdàn mọ́ kíkúrò tí olórí Naomi kúrò ní ààfin wípé díẹ̀ tó fi ṣẹlẹ̀ sí ni wípé pípọ́ ti kúrò láàfin pípọ́ fi kábíyèsí sílẹ̀ ló sì ṣẹlẹ̀ sí sẹ́yìn sọ fún wa wípé nǹkan torí pé ó fi kábíyèsí sílẹ̀ nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ táwọn ọmọ ọlọ́mọ ṣe kú torí pé nìkan fi kábíyèsí sílẹ̀ làwọn ọmọ ọlọ́mọ ṣe gbẹ́mìí mì ni àbí ẹ̀yin lẹ gbèjà kábíyèsí lẹ́yìn wípé ẹ fẹ́ bá kábíyèsí kọ̀yà àbí kábíyèsí ló rán yín wípé kẹ́ máa jáde on social media kẹ́ máa sọ wípé torí pé ó fi àwọn sílẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ṣe ṣẹlẹ̀ sí ẹ̀yin màámi mo ń béèrè lọ́wọ́ yín mi ètò bú kankan nù yín tó mo fẹ́ràn yín because mo wo fídíò mama Esabod náà níbi tí wọ́n ti ń sọ wípé Ọ̀jájá ni ká lọ máa bẹ̀ Ọ̀jájá ni ká lọ máa bẹ̀ mo wo fídíò àǹtí Bukky Jesse ẹ̀yin náà sọ̀rọ̀ pé kí Naomi padà sí palace kò yẹ kó fi kábíyèsí sílẹ̀ gbàkàwò kan mo wo fídíò àǹtí mi kan ṣé wà òrìṣà ni mí yeah she said the same thing mo wo fídíò bàbá àràbà the same thing àwọn náà sọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn even including ọ̀gá mi ṣáìdì rẹ̀ so I must be sincere to you people ẹ fi ọ̀rọ̀ Naomi àti bàbá ẹgbẹ́ yẹn sọ́tọ̀ ẹ wá ẹ ọ̀rọ̀ case tó ń lọ ọ̀tọ̀ ẹ má relate nǹkan méjì tó papọ̀ mọ́ra because láàrin mi àti alábòsí ló pọ̀ dùnú wa àwọn kan sọ wípé bàbá ẹ jọ ẹ lọ tí tani ní kágò ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ gbé ìgbésẹ̀ bàbá ò ní ìgbésẹ̀ kankan tí wọ́n fẹ́ gbé torí bàbá mọ̀ èèyàn ọmọ wa especially with Yorùbás mo rántí gbà tọrọ yẹn ṣẹlẹ̀ táwọn Punch gbé news that thank God bàbá ò sí lára nígbà tọrọ yẹn ṣẹlẹ̀ but táwọn Punch sọ̀rọ̀ pé bàbá sọ wípé olórí Naomi èèyàn gidi ni kò níwà búkú lọ́wọ́ bákan mo rántí pé ìkànnì àwọn bloggers àwọn ìyá wa jáde mi délé pé bàbá lẹ́yìn ilé ìtẹ́sọ́nù Punch yẹn ẹ má tún sọ̀rọ̀ mi mọ́ o ẹ má nọwọ́ sọ̀rọ̀ yìí o ẹ má dá sí o ẹ má dá sí o lẹ́yìn ìgbà yẹn mo rántí pé àǹtí Auto Bola jáde wọ́n sọ̀rọ̀ wípé àwọn gbọ́ pé Naomi wọ́n fẹ́ parí ìjà pẹ̀lú kábíyèsí táwọn bá rí pé àwọn gbọ́ pé lọ palace ó kiss kábíyèsí táwọn bá rí pé fídíò yẹn àwọn máa ní kọ́ lọ́jọ́ palace ni gbogbo yẹn o ẹ̀yin ìwádìí tó máa padà ń jáde tẹ́ nítorí pé torí pé kábíyèsí ò dá sọ̀rọ̀ yìí ló jẹ́ kí ọ̀rọ̀ yìí lè tóbi lé ká ní kábíyèsí tún dá sí láti ilẹ̀ tó bá bàbá yẹn bá sọ̀rọ̀ ẹ̀yin náà lè máa padà jáde wípé ṣebí Naomi ti kúrò lẹ́dẹ̀ẹ́ kí ló dé tí ó ń gbèjà Naomi ẹ̀yin náà ni ẹ̀yẹ sọ ẹ̀yin náà ni ẹ̀ padà máa ní àwọn olórí tó kù lérò sí kábíyèsí tẹ́ẹ̀nì jẹ́ kí palace tòrò ẹ̀yin náà ni máa padà sọ wípé kábíyèsí fẹ́ fọwọ́ lágbá àwọn òbí tí ọmọ wọn bá ìsàlẹ̀ náà lọ lójú ni pẹ̀tù bí kábíyèsí ipò tí wọ́n wà bàbá tó fọwọ́ lẹ́rán kò tún sọ̀rọ̀ ẹ̀ tún drag bàbá yẹn ẹ̀yin ìyá wa ẹjọ́ ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹjọ́ ẹ̀yin bàbá wa ẹjọ́ lórí púpọ̀ yìí tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tí mo fẹ́ràn ni mo fi Ọlọ́run tó dá mi sẹ́lẹ̀rì o kò sí ẹnikẹ́ni tí mi ò lè gbéná wojú ẹ̀ tó ju ọkọ́ tẹ̀rù kọ́ Ọlọ́run nìkan ló ní ẹ̀mí mo fi Ọlọ́run tó dá mi sẹ́lẹ̀rì ṣùgbọ́n mo máa ń sọ fáwọn tó súnmọ́ mi máa ń dárúkọ àwọn ìyá kan nínú iṣẹ́ blọ́ọ̀gì yìí pé kò sí bí wọ́n sì lè ṣe àṣìṣe tó mo nífẹ̀ẹ́ wọn kàkà kí n bú wọn màá kàn give opinion tèmi lórí nǹkan tí wọ́n bá ṣe ni olóró Bíbélì mo dẹ̀ máa ń tẹ̀lé ó ní ẹ má sì bá àwọn alàgbà wí ṣùgbọ́n ẹ gbà wọ́n ní ìyànjú ìyẹn nìkan ni mo fi sọ mo fi ń bẹ̀ yín pé ọ̀rọ̀ relationship olórí Naomi àti kábíyèsí ọ̀tọ̀ ẹ má relate mọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí tẹ́ bá fẹ́ kọ̀rọ̀ gan lójútu kábíyèsí because báwo lọ̀rọ̀ ok tó wá jẹ́ pé torí ọ̀rọ̀ pé olórí Naomi fi kábíyèsí sílẹ̀ lẹ́yìn akọ̀yà sí kọ̀yà fún kábíyèsí lẹ́yìn tẹ́ bí àtẹ kó sàṣì tí olórí Naomi pé kí ó ṣàrógun àkóbá wáyé tọrọ fún akàn Oríyọmí táwọn kan tó wá tún wá ń jáde sí pé dandan Oríyọmí gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n ni wáyé táwọn kan wá sọ pé sí olórí fi àwọn ọmọ yẹn sí tutù àǹtí Bukky dárúkọ bàbá tibẹ̀ tán pé sọ fẹ́ kọ̀rọ̀ dájú bàbá tibẹ̀ tán dájú sẹ́ni ṣe bí bàbá tibẹ̀ tán náà sọ pé wọ́n lò àwọn ọmọ yẹn ni àtàló lò wọ́n tàló lò àwọn ọmọ yẹn so tẹ́ bá fẹ́ ọ̀rọ̀ òfin ló wà nílẹ̀ yìí ọ̀rọ̀ pé kábíyèsí gbọ́dọ̀ sọ̀rọ̀ kábíyèsí tó torí ẹ̀yin náà lè máa padà ara wa náà lè máa tún padà sọ pé ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tẹ̀bí mo rántí ìgbà tẹ́nìkan sọ pé ẹjọ́ yẹn Naomi gbé ọmọ ẹ lọ sórí òkè ni kò sì jẹ́ kọ́ mi wà lára àwọn ènìyàn ṣùgbọ́n Auto Bola Yínká TNT ló sọ Yínká TNT náà sọ pé kí ló dé Naomi òjẹ́ ṣe ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ká ní ọmọ tiẹ̀ ló ṣẹlẹ̀ sí ìgbà kan wò kan so àwa náà la máa ayélu méjì ni wá so ẹ fi bàbá sílẹ̀ so ọ̀rọ̀ relationship bàbá àti Naomi ọ̀rọ̀ àárín wọn ni mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ Facebook kọ́ ni wọ́n ti wú ara wọn wọ́n approach ara wọn so wọ́n mọ bí tó ti kọ́nà tó kára wọn tó sọ pé àṣọ máa fẹ́ mi máa fẹ́ yín nígbà tó dẹ̀ máa dàrú ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn tí ò kí sọ̀rọ̀ Facebook tó kí sọ̀rọ̀ online
wọ́n máa ń gbà tó ṣẹlẹ̀ láàrin wọn tó kì í sọ̀rọ̀ online. So please sàmà bí wọ́n tẹ́ bá ń sọ wípé torí kó fi bàbá sílẹ̀ ní nǹkan ìṣe ṣẹlẹ̀ ẹ̀ tó ń fi sọ bàbá lẹ́nu ni o àjẹ́ pé bí ẹni pé ẹ̀ ń sọ wípé àwọn bí ẹ̀yin rẹ̀ gbèjà bàbá o ọ bàbá ló rán yín pé kẹ́ ẹ bó gbèjà ń nǹkan táyà sọ fún wa nìyẹn sọ ọ̀rọ̀ yẹn gan wẹ́ẹ̀fì táwọn bàbá yín padà tú lọ́sọ̀ torí pé tọkọ tìyàwó ń jà sí àwọn ọmọ ọlọ́mọ gbọ́dọ̀ kú sí torí pé ẹ fẹ́ gbẹ̀san lára ìyàwó tó fọkọ ẹ̀ sílẹ̀. So ẹ fi bàbá sílẹ̀ sáyé bàbá yẹn bí ó ṣe sọ̀rọ̀ yẹn tó tọrọ ńlọ yìí ní sinmi ayé àwọn ọ̀gá mi Fẹ́mi bright àbí Fẹ́mi kíní kan tó ṣe tíátà yẹn wọ́n ti jáde wọ́n sọ̀rọ̀ lórí fídíò yìí this very man. nǹkan táwọn náà sọ ni wípé lábẹ́ pé àwọn ò rí nǹkan kan tó jọ bíi pé àmọ́ mọ̀ sí nínú nǹkan tó ṣẹlẹ̀. Bàbá wa Wasiu Ayinde wọ́n sọ̀rọ̀ wọ́n fi kọ orin gan àwọn náà sọ̀rọ̀ wọ́n fi kọ orin so ẹ jẹ́ kí neutral people dá sí ọ̀rọ̀ yìí tó yẹ pé àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí wọn à ní lè sọ wípé àwọn fọlọ́wọ́ lágbá wọn lójú. So ẹ má tó ti bàbá pọ̀npọ̀n bàbá gbọ́dọ̀ sọ̀rọ̀ èyí ẹ sábọ̀ ní sọ pé ọ̀nìkan nìkan ní kẹ́ lọ bá sọ̀rọ̀ ọ̀nìkan ní ó lè ṣe ẹnìkan kẹ́ lọ bẹ̀ ẹ má sọ bàbá yẹn lẹ́nu please ìyá Prophet Naomi náà jáde àwọn náà sọ pé gbogbo abiyamọ ẹgbàá mi o wọn ní òkè ló ti wá o wọn ní kò sí ọ̀rọ̀ òkè kan ló ti wá ní ọ̀rọ̀ yìí òkè bo wọn ní òkè ní àwọn ọmọ táwọn òkè ọgbà kan kò sí ọ̀rọ̀ òkè kan ló ti wá sẹ́ni àwọn tó ní làákàyè láwùjọ táwọn ò ní sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ẹnìkan fẹ́ nìkan sílẹ̀ tó mọ̀ nípa òfin tó mọ̀ nípa ìjọ́mi ènìyàn lè máa dì wọ́n àwọn yẹn ni ẹ máa jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí oyè yín tó jẹ́ pé nínú ọ̀rọ̀ táwọn yẹn bá ń sọ wọ́n á máa pẹ̀tù sí àwọn ìdílé tí ọmọ wọn bá ṣẹlẹ̀ náà lọ nínú number 1 wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ nípa nǹkan tó fi sọ number 2 so a ní lè fi ọ̀rọ̀ yìí sọ bàbá wa lẹ́nu ṣé mo pé Ṣèyí Mákindé náà ó sì bẹ́ẹ̀ kó òun mọ̀ ó dẹ̀ jẹ́ bàbá fún Oríyọmí Hamzat torí sọ lẹ́nu làwọn bàbá yẹn sá fún torí wọ́n mọ̀ yín ẹni máa sọ pé adégún lé ní ẹni máa ní kò gún lọ́la Yorùbá ní gbogbo wa Adéọmọdé ló ń sọ̀rọ̀ ẹ bá mi share fídíò yìí èrè ó dá.